and its heritage. You can't come and be through social media, but that's one terrorist organization, social media. Social media is a terrorist organization. What they do, when somebody sits in his comfort room and formulate stories, and you will swear that it's true. So, social media is a terrorist organization that we must deal with. Security agencies must deal with this terrorist organization called social media. Gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi mo ṣe Làbọ̀yè mo ṣiṣẹ́. Speech Sultan of Sokoto ọ̀nà mórí. Ẹ má ti máa pè ní Sultan of Sokoto Sátánì Sokoto. Ni mo rí tí gbogbo àwọn mídíà gbé news yẹn káàkiri lọ́tùn lósì tó ń sọ wípé social media is a terrorist organization. Ẹ̀rù wá bá mi, wọ́n ò wọ Ọlọ́run Olódùmarè. Àmàtí ṣáà ti wá kẹ́ran mélòó báyìí. Ẹ̀yin ẹ wo orú ọ̀rọ̀ rádaràda tí bàbá yẹn sọ. Ẹ wo hypocrisy at the highest order. Alákọ̀ọ́kọ́ náà, àwọn aráabí yìí ṣé dídìrín ni wọ́n ń pè wá ni? Ṣé amúkú mẹ́kọ̀ọ́ ni wọ́n ń pè wá ni? Tó bá ṣe pé Nigeria is a failed country, kí ẹnìkan jáde ó ní social media is a terrorist organization. Bàbá yìí wọ́n rí àwọn ẹ̀yà ẹ̀ níbẹ̀ o, tí wọ́n ṣe ń pa lọ́tún tí wọ́n pa lọ́sì, tí wọ́n ń dá fìtínà lẹ́sí gbogbo òòlù káàkiri Nàìjíríà. Whoever condemn wọn o pé nǹkan báyìí ni wọ́n jẹ́ o. Wọ́n wá rí i pé ó rà pé social media has now become a weapon for the masses láti lè fi fi ẹ̀hónú hàn. Táwọn èèyàn sọ lọ́tún lọ́sì wọ́n ṣe ń tú àṣírí Kùránì, wọ́n tú àṣírí islamic, wọ́n tú àṣírí wọn lọ́tún lọ́sì tí gbogbo fùrọ̀ wọn hàn níta. Ìgbà yẹn ló tó mọ̀ pé òun fẹ́ sọ pé social media now has now become a terrorist organization. Ṣé nínú ẹ̀yin tẹ́ ẹ̀ ń pààyàn kiri, tẹ́ ẹ̀ ń kó bọn padà kiri, tẹ́ ẹ̀ ń pa àwọn èèyàn lóko, tẹ́ ẹ̀ ń pa àwọn bàbá wa lóko, tẹ́ ẹ̀ ń pa àwọn àtiwá, tẹ́ ẹ̀ ń bá àwọn èèyàn wa sùn káàkiri táwọn èèyàn ò lè ṣiṣẹ́ mọ́ tí wọ́n lè lóko mọ́. Ṣẹ́yìn ẹni terrorist ni àbáwá tá ara ń bá ta gbé fóònù wa síwájú báyìí tá à ń bá àwọn èèyàn wa sọ̀rọ̀? Àbí irú hypocrisy wo lélẹ̀? Kárí òtítọ́ ńlẹ̀ ká má lè sọ. Àwọn mídíà náà dẹ̀ kó máìkì kó gbogbo ẹ̀ síwájú bàbá wọ́n dẹ̀ ń wọ́n tó ń sọ gbogbo rádaràda rọ́bìṣì yẹn. News start ẹ̀ fẹ́ gan lélẹ̀. Gbogbo àwọn advanced country, gbogbo àwọn country ńláńlá lágbàáyé, UK, US, gbogbo wọn àyẹ̀bá máa gbọ́ rí for once pé social media is a terrorist organization. Ojú dẹ̀ ń tì mí, ojú ń tì mí fún Nàìjíríà. Báwo la ṣe bá débi táwa yìí náà? That is why tí ìran ọmọ Yorùbá fi gbọ́dọ̀ kó Nàìjíríà yẹn, torí wọ́n kó òṣì àti ẹ̀rẹ̀ bá wa. Nígbà tí gbogbo àwọn country tó kú lágbàáyé ò bá ever sọ pé social media is a terrorist organization, ta ni wọ Sátánì Sokoto tó ń sọ àwọn ọ̀rọ̀ pé social media now is now a terrorist organization? Ibo náà ti ibo ni irú thinking wo nìyẹn náà? Ṣé ẹ̀dẹ̀ rí àwọn gbogbo àwọn géèmù táwọn ìpín ìgbà o, wọ́n dọ́gbọ́n wá bí wọ́n ṣe bu ọ̀rọ̀ mọ́lẹ̀ ni o, wọ́n dọ́gbọ́n wá bí wọ́n ṣe change narratives ni o. Ṣé dìdìrín lẹ́wọ́ wò bá mi bá sọ̀rọ̀ ni? Ṣé dìdìrín ní àwọn ọmọ Nàìjíríà lẹ́kọ̀ọ́? Ẹ wá fẹ́ da ọ̀rọ̀ rú àwọn èèyàn tiẹ̀ tó ń pààyàn látijọ́ for once, whoever condemn wọn. Ìsìn ló wá di pé social media ok bóyá kẹfẹ náà stop social media ká má lo social media mọ́ ní Nàìjíríà. Ẹ pa gbogbo TikTok, ẹ pa everywhere, Facebook, Instagram, ẹ shut gbogbo ẹ̀ down. Àpòlẹ̀ mọ̀ pé ní blackout láwà. Àdúgbò ọ̀rọ̀ rádaràda wò lélẹ̀ náà. Ìṣòro tí Nàìjíríà ń dojúkọ lónìí, tí gbogbo ẹ̀yà pátápátá tó wà nínú Nàìjíríà tó ń dojúkọ lónìí, àwọn ẹ̀yà Fúlàní darandaran, àwọn olórí burúkú yìí náà, àwọn ẹ̀ náà ni. Ìsìn wá di pé social media ti di terrorist organization, ẹ̀yin ò dẹ́n ṣe terrorist. Èyí ó mà lágbára o, la máa tún já sí o. Bẹ́ẹ̀ náà ni wọ́n ní àwọn ní Ọlọ́run Elédùmarè ó ti gbé àbálá àwọn dẹ̀ ni, Allah has given us Nigeria. Allah ti gbé Nàìjíríà lé àwọn lọ́wọ́, àwọn làwọn ní Nàìjíríà. Ogún àwọn ní Nàìjíríà. Èyí náà wọ àwọn ọ̀rọ̀ rádaràda òṣì táwọn pípé kan gún wọn gàràgàràgàràgàrà. Ìwọ ni social media máa tán fún o. Sátánì Sokoto, ìwọ ni social media máa tán fún.
ìwọ gan la fẹ́ rí lórí social media mọ́, a fẹ́ rí ẹ because ìwọ gan ni terrorist social media, so a fẹ́ gbọ́ ẹ mọ́, a fẹ́ rí ẹ mọ́. I don't want to see you again on social media. Sátánì Sokoto kò gbé ẹnu rún ẹyìn gbé sàn. Àwọn pípọ̀ akọ máa ṣe nǹkan tó máa bí ẹni tó máa ràn yàn nínú. Wọ́n á sọ pé social media has become a terrorist organization. Ṣé ẹ̀yin tẹ̀lé pààyàn kiri tẹ̀ ń dá gbogbo Nàìjíríà láàmú? Ẹ̀yin yẹn kọ́ ni terrorist organization. Àdúrà ọ̀rọ̀ dáadáa wọlé eléyìí náà. Káàdì ló ti tọ́lẹ̀ ká má lè sọ. Àti kẹ́nà mérò gidi ìran ọmọ Yorùbá agbúrò fi Nàìjíríà yẹn lẹ̀ fún àpò. Ká dá lu wa ní, ká lè defend ìlú wa, ká lè defend ara wa, ká lè gbára wa kó lọ́wọ́ àwọn amúnisìn. Àwọn olórí burúkú èèyàn yìí, èmi tẹ̀ tí wá fẹ́ bí ẹ gan Sátánì Sokoto sà ẹjọ́ evidence wo lẹ ní kí lẹ lè present fún wa láti fi back ọ̀rọ̀ yín hàn torí ẹ̀kan lè máa sọ̀rọ̀ jàjàjàjà lásán ìdènà kọ́lẹ̀ ń bá sọ̀rọ̀. What is your evidence, sir, that social media is a terrorist organization? Torí tá a bá ní káwa kó evidence jáde pé ẹ̀yà rẹ Fúlàní olórí burúkú ayé àti ọ̀run wọn ni àwọn ló ń dá Nàìjíríà láàmú, kódà a máa kó jáde ilẹ̀ máa kún. Ṣùgbọ́n ètò wọ́n sọ́nsìn pé social media is a terrorist organization ṣẹlẹ̀ bá wa mú evidence kan jáde sá ẹ̀yọ̀ kan péré afẹ́rí kẹ́kọ̀ọ́ lánàá gbàgà ṣé Sátánì Sokoto ṣé o máa sọ pé òòrì ni àrà oríṣiríṣi àwọn ẹ̀yà ń dá lọ́tún lọ́sì tó bá ṣe pé olórí burúkú èèyàn tẹ́ jẹ́ tẹ́ mọ òtítọ́ tẹ́ lè sọ òtítọ́ torí àjẹ́ndà àti tẹ̀yìn torí ìwà bí tẹ́ fẹ́ wù a máa jẹ́ pé o mọ gbogbo àrà tí àwọn gbogbo nǹkan tí wọ́n ń dálẹ̀ ní Nàìjíríà damage tẹ́yìn people ti cause ní Nàìjíríà in the next 50 years Nàìjíríà ò lè repair wọn ò lè heal from that damage. Ó dẹ̀ rí gbogbo ẹ̀ ìwọ kan náà lọ́wọ́ sọ ń sìn pé ìṣàtúndì pé social media ti ń tó àṣírí ní àṣírí yẹn ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní tú ẹ̀ tí mọ̀ mẹ́mẹ́ àṣírí fúrọ́ yín ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní hàn níta ni ẹ̀yin ilẹ̀ ni Ọlọ́run ò ní gbà fún yín torí Ọlọ́run ò sí lẹ́yìn ìka Ọlọ́run ò sí lẹ́yìn èèyàn bí àwọn náà ṣetán láti defend ilẹ̀ wa ṣetán láti gbára wa kó lọ́wọ́ yín Ọlọ́run á dẹ̀ fún wa ṣe yín lójú àti so ó ṣe ní láàánú pé àwọn èèyàn wa ò gbọ́n rárá ó ṣe ní láàánú pé kò ń ṣe gbogbo ẹ̀ ló ṣe gbọ́n àwọn tó gbọ́n nínú wa ò wọ́pọ̀ àwọn alábọ̀dé olórí burúkú ní àwọn mufti Ìwó àṣírí Ìwó àwọn alábọ̀dé oríṣiríṣi bẹ́ẹ̀ ó ti pọ̀ láàrin wa àwọn ló jẹ́ káwọn pípé máa rí ọ̀rọ̀ sọ tí ó bá ń ṣe bẹ́ẹ̀ ni lálẹ́ àwọn yìí ó ń Sultan Sokoto lálẹ́ àwọn yìí àwọn ẹranko ènìyàn tó fi àwọ̀ èèyàn bóra àwọn ẹbọra nù gbó ilẹ̀ wọ́n ṣe máa gba ilẹ̀ làwọn pípọ̀ nílé káàkiri ṣé àwọn gbọ́gbọ́n tẹ dáadáa ní tẹfẹ́ gba àwọn ìtẹ́yìn ní lọ́yọ̀ọ́ wọ́n ṣe plan ẹ̀ lẹ́kọ̀ọ́ fẹ́ fi wèrè kan jẹ́ ètò ìyàtẹ̀tù kì í ṣe àárẹ̀ àbọ̀ ẹ ṣáà ń da gbogbo ẹ̀rú lọ́tún lọ́sẹ̀ Ọlọ́run fún yín ṣe ẹ̀ ń gbé gbogbo ọwọ́ náà ìmọ̀ yín já sòfò ni tó ṣe ní láàánú gan pé àwọn èèyàn wa we need to wake up Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ láti wá bá wa ṣe anything Ọlọ́run ó máa wò wá ràn báyìí torí tó fún wa ní gbogbo tá a nílò àwa ni ká jí àwa ni ká gbára wa ká liberate ara wa ó lọ́wọ́ àwọn pípù yìí ó ti fojú hàn pé lórí burúkú la bá tó ó ti fojú hàn o so Sátánì Sokoto ẹ lọ keep quiet go and keep mute and shut up stop saying nonsense stop coming out on social media and start saying nonsense. So èèyàn wa ní lóko lẹ́yìn òdì ọ̀rọ̀ mi ò ní jù báyẹn lọ ọ̀rọ̀ mi ò ní jù báyẹn lọ bí mo ṣe rí ọ̀rọ̀ yẹn náà mo ní kí n ṣe fídíò lé lórí tó ní yàjò so ọ̀rọ̀ mi ò ní jù báyẹn lọ àtúnwárí àní fídíò náà tó máa tún ṣe jáde nígbà kan náà dàbọ̀.